ṣùgbọ́n àjọ yẹn ò dẹ̀ disappoint mi rí. àjọ bá mi sọ pé bàbá mi Ọ̀nìní tó nílùú Òṣogbo pé wọ́n ti dé. àjọ ló sọ fún mi bẹ́ẹ̀. ó ní bàbá mi kábíyèsí Olóṣogbo òrò kí a máa wo márò fẹ́ nìkan. bàbá mi olóyè Gbajúmọ̀ Ibrahim alága fún gbogbo àwọn baálẹ̀ nílùú Òṣogbo àti bàbá mi baálẹ̀ gbọdọ̀ fọmọ kí ẹ káàbọ̀. àjọ mi sọ fún mi ìgbà tí mo ti rí bàbá mi olóyè Gbajúmọ̀ Ibrahim mo ti mọ̀ pé bàbá wa kábíyèsí wọ́n ti dé. àjọ sì tún wá sọ fún mi bẹ́ẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ pé bàbá Àtaọ́jà mọ̀ ti dé. bàbá mi Ọ̀nìní tó nílùú Òṣogbo ó ní bàbá Àtaọ́jà mọ̀ ti dé. bákan náà mo kí Chief Mrs. Sadiya Àtàrẹ̀sà Ọ̀ṣunlànà ẹ̀kẹrin ìyálòde ẹ̀káàbọ̀ ẹjọ́ màmá mi àwọn awòye bá mi kí asídẹ́mádé ìyálòde ti ìlú Òṣogbo àtọ̀rọ̀ gáfárà o ẹ̀káàbọ̀ ìyá wa àfọ̀dà àbúlẹ̀dú o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gbogbo ẹ̀yin bàbá mi baálẹ̀ pátápátá ni a kí o ẹ̀kú ọdún o. Please, you don't want to see anybody here, especially those cameramen. Please, we don't want to see The curator National Museum is here with us. please. Adesiloye, let's welcome ma. Let's have space there. Honorable Odufuwa Joseph Mastercard student advisor to the governor. You are welcome. Bàbá mi Àtaọ́jà dé. Ọ̀nìní tó nílùú Òṣogbo dé. ẹjọ́ ẹ̀sùn síbẹ̀ yẹn síwájú bẹ́ẹ̀ jọ. ẹ kúrò bẹ́ẹ̀ yẹn. ìyá yìí ẹ kúrò bẹ́ẹ̀ yẹn. mi ò fẹ́ ẹ kúrò bẹ́ẹ̀ yẹn jọ. ẹ jẹ́ kí bẹ́ẹ̀ yẹn ọmọ ẹ kúrò bẹ́ẹ̀. ẹ kúrò bẹ́ẹ̀. ẹ kúrò bẹ́ẹ̀ yẹn. Àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí.